mo fẹ́ fún wa ní iṣẹ́ tó já sí wípé ìyàwó lè fi sọ ọkọ ẹ̀ dolówó ọlọ́lá tí ọkọ náà lè sọ ìyàwó ẹ̀ dolówó ọlọ́lá àbí tá a lè fi sọra wa dolówó ọlọ́lá èyí tó bá wù ara rẹ̀ lónú méjèèjì. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò ìdókun kódà inú mi máa dùn tí a bá lè rẹni tó máa share fídíò yìí sí couples newly married couples àbáwọn tá a bá mọ̀ pé bóyá wọ́n marry nǹkan wá hard fún wọn nínú àwọn ọ̀rẹ́ wa ẹ jẹ́ kí abẹ́ tó fẹ́ marry gan ẹ share fídíò yìí sí wọn. Ẹ jẹ́ kí a lọ wá iyọ̀ wíwọ̀n tí a bá fi lè get 1 cup tó ń já sí 3 crown tin yẹn agolo yẹn tá a bá get ẹran kan tó tàbí méjì. Ẹ jẹ́ ká wá lọ get abọ́ funfun which is ceramic funfun. Ceramic funfun àpéjì yẹn lélẹ̀ ẹ ti rí àmọ́ ìdílé kí n fi sample yìí hàn wá ni pé ẹja wẹ̀ yẹn ṣáàrí yẹn kan bẹ́ẹ̀ àárí anything níbẹ̀. Èyí tá a náà fẹ́ lọ rà èyí tó ní sìn kankan ní ẹ̀yìn ẹ̀ àmọ́ tẹ́ bá wá rí ìtọ́ fi ìtọ́jú dúró ra pọ̀ wọ́n sẹ́yìn ẹ lè wá nǹkan ẹ̀fí hapuro tàbí kẹ́ẹ̀fí pink white kẹ́ẹ̀fí parẹ́ ẹ jẹ́ ká tẹ ẹ̀yẹ sí ojú ẹ̀. Kí n sábà bí iṣẹ́ ìní wípé mo ń ka Quran lọ́wọ́ mo wá débi àyà kan àyà yẹn wá mú mi rántí iṣẹ́ kan tí mo máa ń ṣe fún àwọn tí wọ́n bá ẹ̀ṣẹ̀ fẹ́yàwó yálò obìnrin náà ẹ̀ṣẹ̀ gbé wọlé ni àbí ọkùnrin ẹ̀ṣẹ̀ fẹ́yàwó sílé tí obìnrin yá fi wá máa tó bá ṣe fọ́kọ ẹ̀ ọkọ ẹ̀ máa rí pé ìgbà tó ń fẹ́ lágbájá nǹkan dá fún òun kíní gẹ̀ẹ́sì òun dà so àtọ́dẹ̀ ni àrìjálù láì àrìjálù kọ́wà mọ́lá nìsà ọkùnrin ló lórí lóòótọ́ àmọ́ gbà mí ọ̀rọ̀ jásí pé Ọlọ́run máa ń sì tiẹ̀ tó jásí pé ìwọ ọkùnrin gẹ́ mọ̀ pé tí ọwọ́ ẹ bá rókè lórí iṣẹ́ tó ń ṣe lẹ́yìn kẹ́ẹ̀kan sáà ti dáná kẹ́ẹ̀tì róúnjẹ sílé kó dẹ̀ sanwó sún àwọn àbí kó sanwó ilé ìwọ gẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ mọ́tò àbí là àmọ́ tó jásí pé wọ́n gẹ́ mọ̀ wípé ìyàwó ẹ business tó ń ṣe tó bá lọ sókè jìbì tó wà yẹn lọ ẹ kàn ní bẹ ẹ ra mọ́tò bẹ ẹ ṣe nǹkan mèremère bẹ ọkọ ó lè ṣe fún ìyàwó ẹ ìyàwó lè ṣe fọ́kọ tábà wá rí kan méjì ẹja ṣe fúnra wa ń gbà náà. Tábà ti lọ gẹ̀ẹ́tì iyọ̀ yìí ẹ jẹ́ kí a wá da iyọ̀ yìí sínú àwo tí mo ṣàpèjúwe fún wa kí a wá lọ ra St. Louis sugar páálí ẹyọ kan àmọ́ 21 la ní ìdí ń bẹ. A máa ń ṣiṣẹ́ yìí fún lọ́nà méjì la máa ń gbà ṣe a lè ṣe ní 21 a lè ṣe ní 7 days a dẹ̀ lè ṣe ní ọjọ́ kan lóṣù kò sí ìta ṣe tí ó confam. Ẹ jẹ́ kí a wá mú ṣúgà 21 yìí ká wá máa tó round iyọ̀ yẹn títí tó fi máa kú àárín gbogbo. Ẹ jẹ́ wá candle white kan ẹ já kíbọ̀ ẹ já gbélé alẹ́ la máa ń ṣe. Ẹ jẹ́ ká wá lọ wá ru pépà báyìí ẹ rí pé tọ́ba ẹ rí A4 paper ni kò níwọ̀n fọlá kankan sí clean ni. Ẹ jẹ́ wá kọ àníyàn tá a bá fẹ́ tí ìyàwó fẹ́ kó rí fọ́kọ ẹ̀ ní ti dáadáa ni òun àti ṣe wọn kí ló fẹ́ pé o. A wà fọba àníyàn intention yẹn a wà kọ síbẹ̀. Ẹ já make sure pa snap ẹ̀ sílẹ̀ o. Now tó bá yẹ pa fẹ́ ṣe fọ́jọ́ méje the same intention yẹn náà la máa kọ bá ṣe arrange yẹn náà la máa kọ sí another one tá a bá fẹ́ lọ́jọ́ kejì àwọn bá yẹ pé nǹkan la fẹ́ ṣe onílé ká snap ẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ kí a wá kọ́ tá a bá ti kọ́ tán ẹ jẹ́ ká wá mú dání báyìí. Ẹni tí ò bá ń ṣe Christian ẹni tí ò bá ń ṣe Muslim tó já sí pé Christian àbí tó tẹ̀ ṣe nǹkan ẹ̀yin náà lè ṣe ẹ̀kọ́ search Quran 3 verse 26 ẹ wá mú dání báyìí ẹ wá kàńtẹ́ bá rí bẹ́ẹ̀ ní English ní ìgbà méje bẹ́ẹ̀ náà ni ẹ̀yin mùsùlùmí ẹ máa kà tẹ̀lé bí mi ṣe máa kà báwa ṣe máa kà tàwa lélẹ̀ pé bismillahir rahman nǹkan kan là ń kà o ẹ máa kà tẹ̀mí ẹ máa kà báyìí pé kúlí ẹ ń fọwọ́ méjèèjì mú báyìí pé kúlí ńlá umalikali múlíkì tútìlí múlíkà mọ́ntà ṣáhù watansi huli mulika mimman tashahu watu izu man tashahu watu zilu man tashahu biyadika la khairu innaka ala kulli shay'in qadir a ṣe ní ìgbà méje lẹ́yìn náà la wa ma ta ní ogun ta da ni la ma sha tó bá lè ṣàdúrà ẹ̀ tán kandu yìí ká tó lè pa bẹ̀rẹ̀ àdúrà yìí a ṣà náà sí wa tán o a wá mú pépà yìí a wá fi sigi náà a wá jó mọ̀ ẹ̀kí ní ojú tí ó fi jó tó bá ta a tún lè mú bí fork káfí ara mú dúró báyìí sódà tó gbé máa jó sí orí kìíní o tó bá yẹ pọ́jọ́ méjìlá lẹ́nu sá a ọ̀rá fílẹ̀ fún 5 minutes a wà pa iná kándù yẹn a ṣe kéde a lọ gbé sí ìdílé tó bá dọjọ́ kejì a repeat assignment yẹn bẹ́ẹ̀ àwọn tó bá yẹ pọ́jọ́ kan ni a fẹ́ fi ṣe lẹ́yìn tá a ṣe tán bá nẹja bọ́ta lálẹ́ òní ká lọ mú gbogbo kìíní ká lọ dànù a máa ní ìdàwó yìí nù mọ́ a lọ dànù. Àmọ́ fún ẹni tó bá já sí pé kò láǹfààní àti jáde ní alẹ́ yẹn tó bá dàrọ̀ ọjọ́ ó lọ dànù sí ẹni díẹ̀ kódà kò bá dànù lé ilẹ̀ kò bá dà sí àmọ́ máa ń da bí ẹ̀ dà sí ẹgbẹ́ kan níbi iyẹ̀pẹ̀ àníyàn kan. Tested confirm nǹkan tí obìnrin fi ń sọ pẹ̀lú lówó ni
bẹ́ẹ̀ ni ọkọ fi ń sọ ìyàwó ẹ̀ dolówó, àbáwá gan fúnra lára wa a fi ń sọra wa dolówó. Ẹ má gbàgbé pọ́nlọ̀ lọ́nà tó bá ṣe olójú ṣe tí ò bá ṣe òun ní ojú tó kò lè ṣe lẹ́yìn ọ̀hún. Ẹ kọ́mẹ̀ntì pé I will be rich. Ẹ kọ́mẹ̀ntì comment section kẹ́ẹ̀dẹ̀ share rẹ̀ sí 550. Yóò jẹ́ fún gbogbo àtẹ́ bá share rẹ̀ yóò jẹ́ fún yín o. Kódà bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì yóò jẹ́ fún yín o. Àmì kọ́mẹ̀ntì kẹ́ follow kẹ́ẹ̀dẹ̀ share. Assalamu alaikum wa rahmatullah.